lórí tí ò ní gbó kágbó orí nǹkan kọ́mọ́ bò yàn gbogbo àgbò kọ́ ló lè ṣe ọ ṣọ́ra ọkùnrin tó wá láti ilẹ̀ adúláwọ̀ mọ́ retí pọ́ ọmọnú mọ ọkàn mọ tí ń bẹ lákàntì ilé ìfowópamọ́ rẹ̀ gbogbo ọkùnrin kó lè gbé tiẹ̀ mu àwọn báǹkì àti píìnì rẹ̀ lẹ́bẹ̀ẹ́ mi ṣe fún ìyàwó àtàwọn ọmọ mi pé ẹ̀yin lẹ́ni ìyàwó mi gbogbo tí mo bá ní ìwọ lóní gbà kì í ṣe pọ́n ń yà lé mi lọ́wọ́ o ń ṣe tóbìnrin máa ń yàn lé lọ́wọ́ o èmi mo ṣiṣẹ́ owó mi tèmi ni pé tẹ́ ẹ bá fẹ́ yọ wọ́n ní àánú àwọn àkáǹtì mo fi lé tiẹ̀ mu wọn ẹ gbọ́dọ̀ pè mí síwájú kẹ́ ẹ tó yọ ọ wá fẹ́ sọ pé nẹ́tíwọ̀kì ò dáńgbà tó pè mí ó pe nọ́mbà kìíní pè kejì pè kẹta pè kẹrin mi ò kàn gbọ́dọ̀ rí àláàtì kò já torí báǹkì mi kan ẹ yọ 1000 máa bí ẹ lè pé kí ló nígbà tẹ́ fẹ́ yọ mo fún ẹni lóòótọ́ pé ATM mi rè owó wà ń bẹ̀ mo sì máa ń sọ fún ẹ má jẹ iye tí ń bẹ lákàntì mi wò torí tẹ́ ẹ bá yẹ̀wò ẹ lè fẹ́ gbẹ̀mí mi èmi sì kọ́ mo ní owó olówó ni tèmi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọkùnrin tó wá láti ilẹ̀ adúláwọ̀ obìnrin tó bá fẹ́ fẹ́ wọn nínú ìbálòpọ̀ má ronú wípé kọ́ lá mi kó ṣe gbá kan kó ṣàwo kan kó ṣe gbogbo àwọn kọ́kọ́ bá mi ṣeré báwọn òyìnbó ṣe mọ́ sí yẹn tó yìnbọn bàbá àwọn sùn tí wọ́n bá lo 2 minutes mo ti kọ́kọ́ ṣeré láàrin 1 hour 30 minutes ọkùnrin ilẹ̀ adúláwọ̀ gbogbo akọ́lá aráyè kìíní yẹn gbogbo wa kọ́ ọkùnrin ilẹ̀ adúláwọ̀ bá ti lọ mọ̀mọ́kú mu wèrè ẹ̀ yóò ń ta tó bá ti ń dé báyìí pì tó wá jẹ́ pé irú ẹ̀ tó lọ ń dàṣọ lágbàdànù gúgú ni máa yan ọkùnrin ilẹ̀ adúláwọ̀ púpọ̀ nú ọkùnrin ilẹ̀ adúláwọ̀ òun ò ṣetán láti ṣe bí ọkọ àti bàbá at the same time bọ́lá ń bá gbọ́wọ́ rẹ sókè ju tọkọ lé rẹ lọ tó bá jáde jẹ́ pé wọ́n wálé lásìkò tó yẹ kó wálé ń fi wọn bá ti ń fi ilẹ̀ ń tọ́ bá ní máa fi kún gbogbo ọkùnrin ilẹ̀ adúláwọ̀ lọ responsible as a father as an husband at the same time kò ṣe méjèèjì papọ̀ wọ́n sọ fún ọ pé èèyàn jẹ méjì pọ̀ làbá àlàdé àwọn ọkùnrin rẹpẹtẹ wà tán responsible tán dúró bíi bàbá wọn pọ̀ tán responsible tán tún ṣe bí ọkọ o wọn sojú ṣe ń lé àná wọn múnú ilé dùn ilé wọn ọ̀kan gbogbo ọkùnrin ilẹ̀ adúláwọ̀ kọ́ ni ó ní ìṣù níbi iṣẹ́ ó ń bá wọn fàálà bá níbi iṣẹ́ mu àbí mọ́tò ẹ̀ ní ìṣù àbí nǹkan kan àbí iṣẹ́ ò lọ déédéé ni ò ní gbèbínú wèrè yẹn wá báyàwó àtọmọ́lé gbogbo ọkùnrin ilẹ̀ adúláwọ̀ kọ́ ni ó ṣe bẹ́ẹ̀ ló mi bá fi lè ní ìṣù pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ báyìí tí ìrọ̀kùnrin tó ya wèrè bí pé ó ní ìṣù pẹ̀lú girlfriend ó dẹ̀ gbèbínú wèrè yẹn wá báyàwó àtọmọ́lé tí ń kanra mọ́ wọn bí ajé ilé kùkú obìnrin ilẹ̀ adúláwọ̀ kò gbọ́dọ̀ máa ronú wípé gbogbo ń tọkọ mi bá ń ṣe ó yẹ kí n mọ̀ ọkùnrin ilẹ̀ adúláwọ̀ ò sí fún gbogbo yẹn ẹ̀wọ̀n àmọ́ kà mọ́ novel kan àbí ẹ máa wéré àwọn òyìnbó àbí ẹ máa wéré tán mọ́ ẹ̀yà ìgbò tán ń ṣe àbí ẹ máa ṣe play love nínú àwọn fíìmù ilẹ̀ haúsá àbí nǹkan bá ṣe nínú fíìmù yorùbá tó jọmọ́rọ̀ bọ́kùnrin ṣe wà transparency tó yẹ pé gbogbo nǹkan tó nínú ilé gbogbo everything ayé rẹ̀ ló fi hàn ìyàwó rẹ̀ nínú fíìmù tí ìṣojú ayé tẹ́ wá ní sẹ́yìn òṣè kínní kan ni sẹ́yìn alẹ́ ìdílágbá bí ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ́ àti fíìmù yẹn bẹ́ẹ̀ ni kò sẹ́ lọ́dọ̀ tiwọn náà ẹ kó mentality yẹn ẹ kó kúrò lórí ọkùnrin ilẹ̀ adúláwọ̀ òsì fún pé kọ́ ọmọ rò pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ nú ayé rẹ̀ lọ́mọ ìwọ gẹ́gẹ́ bí ìyàwó ilé ọkùnrin adúláwọ̀ òsì bẹ́ẹ̀ ntọ́ bá wá jẹ́ pákàtà àti ẹnu gba nǹkan tí mo kà á lẹ̀ yìí ntọ́ bá bọ́ sọ́wọ́ tiẹ̀ bá ọkọ ẹ̀ ń wọlé déédéé níbi ìbálòpọ̀ ń fún ẹ bó ṣe yẹ kó fún ẹ ó tọ́jú àwọn ọmọ ibi tọkọ rẹ bá yá kù sí tí ò ní nínú àwọn nǹkan tí mo kà á dàbí àwọn nǹkan tẹ́mi gangan fún alára mi ọ̀ràn tí sẹ̀ ń pé èèyàn lèmi náà mi ò ṣe kọ̀ǹpútà tí mi ọ̀ràn tí láti sọnú àwọn nǹkan tó tẹ́ ẹ rò pọ̀ yẹ kọkùnrin ilẹ̀ adúláwọ̀ ò ní tí ò ní yẹn ọjọ́ yá àgbà fọlọ́run ọkùnrin adúláwọ̀ ń sóyìnbó àwọn òyìnbó náà ni kán máa lọ kán máa jọ máa dira wọn lẹ́gbẹ̀ẹ́ lọ àtàwọn ọjọ́ tí wọ́n mọ̀ pò ibi sí àbábà yẹn àwọn ọkùnrin ìlú òyìnbó ló ń jóru àwọn ọjọ́ yẹn àwọn ọkùnrin adúláwọ̀ tó kọ́ wọn kọ́sẹ̀ wọn ni ọkùnrin adúláwọ̀ kán wá ti kàn máa kí sáà bẹ́ẹ̀ ni gbẹ́nu wèrè ẹ̀sán jáde ó yẹ nanu wá bí ẹni fọ́ létí àbúrò ìbò ṣe nanu bẹ́ẹ̀ ti ṣàpèjúwe ọ̀nà òní rọ́bìṣì kọkùnrin ilẹ̀ adúláwọ̀ àti àwọn ọjọ́ mọ́ lọ kán bura wọn lẹ́gbẹ̀ẹ́ sùn báyìí kò wọ́pọ̀ nú ọkùnrin ilẹ̀ adúláwọ̀ tí ń báyàwó wọn jáde rú jáde bẹ́ẹ̀ ọkùnrin ilẹ̀ adúláwọ̀ àwọn ò kì í ṣe ọkùnrin tó jẹ́ wípé ọkọ àtìyàwó ọjọ́ máa rí wọn pẹ̀lú àǹkó ìgbà àwọn aṣọ tán jọra ní tiẹ̀ lọ́tọ̀ kí n rìn tèmi lọ́tọ̀ ni ìwọ tọkọ ẹ bá ń bọ̀ jáde tẹjọ́ wọn àánú mọ́tò tẹjọ́ ń ṣe tó yẹ pé ọkọ ẹ ń bọ̀ gbé báàgì ìwọ náà ń gbé kan ọkọ ẹ ń bọ̀ gbọ́mọ ìwọ náà ń gbé báàgì ló bá jọ sàkátà tiẹ̀ máa dúpẹ́ fọlọ́n bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ní àwọn ẹlòmíì gbogbo ohun tó bá ní manage ẹ̀ ọlọ́run ní dalẹ̀ kálukú wa rú. Thank you so much.